ẹ̀yin tẹ́ ẹ fẹ́ donílé lórí lọ́dún 2024 tá a wà yìí lolúwa rán mi sí. Ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, kí ọdún 2024 yìí tó lọ, ní orúkọ Jésù ó máa donílé lórí. Oh my God, bíbélì sọ wípé bí kọ́lékọ́lé kan bá ń kọ́lé bí kò bá fi ti olúwa ṣe, kọ́lékọ́lé náà ṣe lásán ni. Ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti parí ẹ̀, kí ọdún yìí tó lọ. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì ní orúkọ Jésù Kristi, ẹ lọ parí ilé yẹn. Ọba tó kọ́lé fún akàn, gbogbo ẹni tó ṣàmẹ́ látòní lọ, a fi kọ́kọ́rọ́ ilé tuntun lé ọ lọ́wọ́. My name is Apostle Prophet Oyetola Maladewura. 0810 63 11 252. Pè mí kó jẹ́ àjọ gbàdúrà.